eléyìí ni ohun tó ṣẹlẹ̀ nígbà tí àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n wá kí bàbá wa Májàsọ́lá nílé. Wọ́n fẹ́ kí á jọ wo ohun tí ó ṣẹlẹ̀ àti ọ̀rọ̀ tí wọ́n sọ nígbà tí wọ́n wá kí wọn àti ẹ̀bùn tí wọ́n fi dá wọn lọ́rẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé bàbá Májàsọ́lá akọni Oòduà ilẹ̀ Yorùbá ni wọ́n. Ẹ dákun, wọ́n fẹ́ kí á jọ fa balẹ̀ wo fídíò náà. Àgbẹ̀kọ̀yà 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 Sọ̀gá ẹrù òbodò Àgbẹ̀kọ̀yà Ààrẹ Kúnlé Oṣòdì olóyè Igboho Oosa ẹ wá fàgbẹ́kọ̀yà parí ẹ̀. Bẹ́ẹ̀ni bàbá mi. Nígbà tẹ ní olóyè Sunday ó ní Oosa Àgbẹ̀kọ̀yà. Ó yá ẹja wá gbé dáadáa ló ti yé yín bẹ́ẹ̀ yẹn. Àgbẹ̀kọ̀yà 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 ẹrù òbodò Àgbẹ̀kọ̀yà Ààrẹ Kúnlé Oṣòdì Àgbẹ̀kọ̀yà tí Fadéyẹmọ ọ̀rọ̀ ìkíni káàbọ̀ ní èdè kóòtù òjìrè gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọmọ aládé ni wá. Orúkọ mi ni Yèyé Oge Abímbọ́lá Àjọkẹ́ Ọ̀tẹ́gbẹ́ lẹ́ẹ̀kan sí i. Abítọ̀wọ̀tọ̀wọ̀ kí gbogbo wa tí a wà ní ìkàlẹ̀ láì dá ẹnikẹ́ni sí pẹ̀lú ayọ̀ tó kún àti ọ̀wọ̀ tó jẹ́ kó ga jùlọ ní àwa ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tí a ń pè ní Security and Peacekeeping the Warrior. Onítùmọ̀ ní èdè kóòtù òjìrè. Àwa ni ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó ń rí sí ètò ààbò àti ìgbáyégbádùn ọmọ kóòtù òjìrè. Òun ni a fi kí yín bàbá wa Chief Dókítà Adéníyì Sunday Adéyẹmọ Igboho. Nítorí wípé ẹ jẹ́ ẹni tó ní ọlá àti wípé a rí yín gẹ́gẹ́ bí àgbà akin tí a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò. Àwọn bàbá wa ni wọ́n fọ̀rọ̀ sí mi lẹ́nu, èmi nìkan kọ́ mo dá wá bí. Àwọn ni wọ́n ní pé kí a kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ tá a kí yín tológun tológun. Òun náà ni orúkọ wọn náà ni mo fi wá ń kí yín pẹ̀lú gbogbo àwa ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tí a wà ń bí. Àgbẹ̀kọ̀yà ìṣọ̀kan. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ìṣọ̀kan yẹn ni gbogbo wa ṣe ń kí yín. Kí ni ìdí? Gbogbo wa tí a wà ń bí lẹ́nu káàkiri gbogbo ilẹ̀ kóòtù òjìrè. Òun ló jẹ́ pé a wá láti wá kí yín. Òun ló ṣe jẹ́ wípé látàárọ̀ tá a ti wà ń bí a dúró. Mo dẹ̀ kí gbogbo wa tọ̀wọ̀tọ̀wọ̀. Kí wá ní ìdí tá a fi wá síbí? Òun ni wípé láti kí yín lẹ́ẹ̀kan sí i àti wípé láti wá fi àmì sí wípé àwa o gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà àwa mọ rírì iṣẹ́ takuntakun yín nítorí wípé gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ọ̀jọ̀gbọ́n tẹ́ ṣe jẹ́ olóyè a rí àwọn iṣẹ́ ribiribi tí ẹ ti ṣe. Èèyàn máa ń wálé ayé ṣùgbọ́n èèyàn ò wálé ayé asán. Òun la ṣe wá wò pé káwa náà ká kọ̀wọ́ rìn pẹ̀lú yín ká kí yín nítorí wípé téèyàn bá fẹ́ ga láyé òun náà gbọ́dọ̀ rìn súnmọ́ àwọn tó wà níwájú. A rí iṣẹ́ ribiribi yín kódà nínú ọkàn wa yìí ní ìjẹ́ ọjọ́ tó jẹ́ pé bóyá àgbà àmì ẹ̀yẹ tó pọ̀ jùlọ ní àgbáyé nítorí wípé ọlá ni ó jẹ́ fún wa pé wà lórí ìjókòó lẹ́nu. Èní ó tún wá jẹ́ ọjọ́ kan tó jẹ́ pé a ní ẹ̀bùn kékeré kan fún yín bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa gan a ò tiẹ̀ rórí pé a lè wọ aṣọ ogun rí. Àmọ́ nígbà tí ilẹ̀ kóòtù òjìrè tó ń pè wá òun ni bí rèmi báyìí ìdí kọ̀ǹpútà mo wà tí mo gbọ́ mo ní kí lèmi náà lè ṣe. Òun náà làwọn bàbá la fi ń bá wọn rìn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí aṣáájú wa tá a sì mọ̀ pé a kì ní ẹ̀ṣọ́jorí òun la fi wá ń jẹ́ òye yín pé àwọn òyìn wájú o ẹ ṣé púpọ̀. Ibi ni wọ́n ti máa dánu dúró láti fi gbogbo wa wípé ẹ ṣé tí a wá sí ibi lè ní
àti pé atúndúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n gbà wá lálejò kódà kẹ́ tó dé àti ká sùúrùtù o torí pé wọ́n náà ní wọlé á ní wọlé ilé bàbá ọmọ kí bọ́mọ lẹ́rù Igboho Oosa. Ibi ni ó ti wá máa dánu dúró wípé Àgbẹ̀kọ̀yà 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 èrò mọ́tò Ààrẹ Kúnlé Òṣòdì Chief Sunday Adéyẹmọ àtẹwò ológun a lu àwọn sísítà wa àti brọ́dà wa lu wọ́n ní ọ̀gọ́ ẹnu pé wọ́n wọ́n ṣe takuntakun ní àárín wa ibi tẹ́ tí mú kò ní tán níbẹ̀ ní báyìí a máa fi àsìkò yìí pé àwọn dádì wa tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ṣókí lórí ohun tí Àgbẹ̀kọ̀yà gangan tó dálé lórí àti ìbáṣepọ̀ tó nóòrìn láàrin àwọn àti bàbá wa olóyè ọlọ́lá jùlọ Chief Dr. Adéníyì Adéyẹmọ Ìgbòho tí gbogbo yẹn mọ̀ sí owó bàbá so àwọn dádì wa a máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé wọ́n bá a sọ̀rọ̀ ní ṣókí nítorí àkókò wa bàbá tó máa bá a sọ̀rọ̀ náà ni bàbá tí wọ́n jẹ́ general fún ẹgbẹ́ yìí ààrẹ ọmọọba Kúnlé Adélakùn ẹ̀rù ògbódù yẹ́sà. Àgbẹ̀kọ̀yà 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 Àfádéoyè kálódì níta sọ yìí báyìí ti gbà pé ṣé àwọn ti wò yìí Àgbẹ̀kọ̀yà yìí Igboho Oosa Àgbẹ̀kọ̀yà ẹ má gbàgbé o bá ṣe máa sọ nìyẹn o ní àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba dẹ́dà ọba ṣẹ̀dá ọba ṣèlú tó ti bẹ tí ó sì máa bẹ ọba tó sọ wípé ẹni tóun ọba parẹ́ wò ní parẹ́ tẹ bá gbógun lọ́tọ̀ tẹ gbógun lósì ẹni tí òun fẹ́ lu fẹ́ kábíyèsí rẹ lọ kò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo wá kí gbogbo wa kú oríire mo wá tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo òòṣà tó wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá òòṣà tá a mọ̀ ní o òòṣà tá a mọ̀ ní o èyí tí wọ́n ṣàní sí ni o èyí tí wọ́n bá láyé ni o nílẹ̀ Yorùbá a tún dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo òòṣà tó tún wá wà ní gbogbo àgbáyé lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé a tún dúpẹ́ lọ́wọ́ yín gbogbo tí Ọlọ́run fi ṣe agbára tó gbé sí abẹ́ omi lábẹ́ odò àdúpẹ́ o pẹ̀lú fọlọ́ tó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ fún ẹ̀mí olóyè Sunday Igboho kò sẹ́ni tí ò mọ tó ṣẹlẹ̀ ẹni tọ́lọ́wọ́ pa nígbà kan mo ń ronú pé tọ́lọ́ bá sọ pé ó ń dẹ̀ léèyàn sí ọjà sí ni àbèsì rẹ̀ lọ. nígbà tí wọ́n wá bíbá tí wọ́n wá fún lákàmọ́tà pàṣẹ Ọlọ́run ní iṣẹ́ tó rán o kò tí ì parí ẹ̀ o ẹ̀ ní gbẹ̀mí ẹ̀ àbèsì rẹ̀ lọ. tí mo bá rántí owó tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà mo wá rántí tó ṣẹlẹ̀ sí bàbá mi nígbà tí àwọn Buhari tó gbógun tì í náà ló gbógun tì ẹ tó bí èmi náà kábíyèsí rẹ lọ. ṣùgbọ́n ẹ tó bí mi kò ṣẹ̀dá kan tí ń bẹ̀rù kò sì mọ̀ wípé bí kú ní ọ̀bá pa ni ó ti fi inú wé ní
àwọn èèyàn sá lọ onìkan ló dúró tí ò sá àwa tún wá rí ẹni tó tún ìdùnnú ló jẹ́ fèmí ẹni tẹ́ ń wò yìí kí gbogbo yóò tó mọ́lé bó ti mọ́ pẹ̀lú kò sí ẹnìkan ní tó dúró bíbá yìí àbí. Láti 2003. 2002 2003. Ẹjọ́ ṣe kàmpé wọn fẹ́ ṣe gọ́ọ̀nà. Mo tẹ̀lé wọn. Ọlọ́run á ṣe Ọlọ́run á gbèdé ipò tí ògo òrùkó lè dé. Ọlọ́run ò ní ṣiṣẹ́ lẹ́lẹ́mìí kúkú. Ìjọba wa nìyí o. Bẹ́ẹ̀ bá mọyì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lánàá níjẹta ẹ gbọ́dọ̀ mọyì ẹ̀ sí gómìnà wa ní lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ni, lágbára Ọlọ́run. Òwe náà pa orí mi. Ó ti rí bí àyọ̀ yìí bẹ́ẹ̀. Ó dé ọ̀sẹ̀. Àsìn orí olórí mọ́. Àbí? Bẹ́ẹ̀ni sà. Ó ti yí àwa náà. Orí mi. Orí mi tán. Àádẹ́ ti ṣẹ̀tọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ á dìdìrín. À ń tẹ̀lé wọn bí mógún. Wọ́n kọ́ wa lọ́gbà mi ọ̀kọ́ lọ́gbọ́n. Wọ́n kọ́ wa lọ́gbọ́n. Tọ́pọ̀ jùlọ. Gbogbo tẹ bá fẹ́ ẹ jùlọ mọ́. Nínú Àgbẹ̀kọ̀yà nígbà tí wàhálà dé òun ló sọ ó ní ẹ̀yìn Àgbẹ̀kọ̀yà tẹ bá fẹ́ ṣe ọ̀dọ́ ta ní kẹ́ má bọ̀. Mo ní kọ́ máa lọ sọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Gbogbo yín yìí ó dìde gbogbo yín ó ló jẹ́ kí ẹ jí. Ṣé èmi náà dẹ́ disappoint yín? Rárá sà. Ayé ò mọ̀dí torí mo mọ bí tá a ti ń bọ̀. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àdẹ̀gbọ́dọ̀ dálẹ̀ ara wa. Kí mo wọ́n sọ fún yín? Ọlọ́run ti bá wa ṣe o. Nǹkan kan tún bọ̀ ọjọ́ iwájú. Kọ́sílẹ̀ ní. Yes sir. Àwọn ọ̀tá ẹ̀ o lọ́tà. Kábíyèsí ni Ọlọ́run. Dáhùn pé lọ́tà àwọn tí wọ́n ń bínú síra wọn. Bẹ́ẹ̀ni, wọ́n kàn ń bínú ara wọn lásán ni. Wọ́n tún dé o. Ẹ̀dẹ́dẹ́ ni bàbá. Ó sì máa fún wọn ní nǹkan tí wọ́n fẹ́. Oyè mi sà. Oyè mi sà. A gbọ́dọ̀ bínú. Rárá. Àbáyànjà. Rárá. Ọlọ́run ti gbàdúrà wa o. Ọlọ́run ṣe ọ̀nà. Ní gbogbo ọjọ́ tó bá jẹ́ ọjọ́ tó sì jẹ́ oṣù tọdún jẹ́ ọdún kò ní lọlẹ̀. Àṣẹ. Field marshal wa lélẹ̀ nínú àwọn òyìn náà pé tábà tí wọ́n á sọ̀rọ̀ níta nísìnyí tábà wá pé Àgbẹ̀kọ̀yà láti á ní. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ó yẹ kéèyàn máa ṣe dáadáa. Sáwọn pé àbí àtijọ́ pàdé ní Yorùbá lè Ọlọ́run bá ṣe lé ní ìkànnì lọ́la. Ṣé máa rí nìyẹn? àtijọ́ pàdé ní Yorùbá lè sọ. Àtijọ́ ṣe mítíkà wọ́n mọ̀ sọ mo ní à. Bíbí ò bá rí Ìgbòho fún oṣù mẹ́fà ọdún kan mo ti mọ̀ pé kinní kan wà tó ti so wá papọ̀. Dáadáa. Tí ó dẹ̀ sọ́dà lẹ́mẹ̀. Tí ó dẹ̀ sọ́dà rẹ̀ mẹ́. Ọlọ́run ló ṣe é. Kábíyèsí rẹ̀ lọ. Àmì yẹn ti wà tẹ́nìkan kan gbọ́dọ̀ mọ̀. Bẹ́ẹ̀ni. Àṣírí òde ní tú. Àṣẹ bàbá. Àwọn ọmọ tí ẹ náà ṣòrire o. Àṣẹ bàbá. Ìrìn àjò tó kárù. Àwọn ọmọ ilá àfọmọ rọ́pò. Àṣẹ bàbá. Tí wọ́n mọ̀ ṣe dáadáa ń ṣojú ayé wa. Àṣẹrú olówó mọ́. Àṣẹ jẹ́. Àṣẹrú olóṣèlú mọ́. Enough is enough. Àwa la ní nǹkan wa. Pẹ́pẹ́ rẹ̀. Bọ́ọ̀lù ọmọ ogun bọ́ọ̀lù ọmọ ogun. Oosa. Ẹyẹ èèyàn wa ẹ múra ẹ sì mọ́ dalẹ̀. Kí mo sọ fún yín? Ẹ má dalẹ̀ o. Ẹ má dalẹ̀ o. Ọlọ́run ti ṣe fún wa o. Kí mo sọ? Ọlọ́run ti ṣe fún wa. Ọlọ́run ti ṣe. Bẹ́ẹ̀ni. Ìlérí Ọlọ́run
oníṣàláìsẹ̀. So mo kí olóyè Sunday Igboho. Mo wá kí ààrẹ Kúlú Òṣòdì. Nígbà tí àwọn ò pé bàbá yàrá bá mi sọ̀rọ̀, bàbá kíkà kan bá mi sọ̀rọ̀, wọ́n ní bàbá oníbodègbó ọlọ́ máa fọ orúkẹ gbogbo wọn. Wọ́n ní Àgbẹ̀kọ̀yà ẹyọ kan ní kí ló ṣe ń tẹ̀ ń da gbogbo ẹ̀rú tẹ̀ ń da ká tẹ́yẹ̀ ń pín in. Àwọn àṣẹ mítìn nínú gbogbo àwọn tá a jọ ṣe mítìn bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ̀gbọ́n dáadáa ni ó jẹ́ sí mi wọ́n dẹ̀ ń ṣe dáadáa mo láìkí kéèyàn lóòtítọ́ wọ́n dẹ̀ fara mọ́ wípé Àgbẹ̀kọ̀yà para tó gbọ́dọ̀ ṣe káwà ní ṣọ̀kan abáníkà lọ rẹ́jísítà rẹ̀ bàbá pòfẹ́sọ̀ Oníbọn Òkúta àwọn ní chairman Elders Council Àgbẹ̀kọ̀yà gbogbo wọn báyẹn tí wọ́n nífẹ̀ẹ́ wọ́n kàn nífẹ̀ẹ́ Yorùbá ni ẹ bá ti nífẹ̀ẹ́ Yorùbá tó dẹ̀ ń ṣe tí a fẹ́ kò ní parẹ́ ìlú ò ní parẹ́ ìlú ò ní parẹ́ ìtí ọmọ ṣàdúrà fún ẹ pọ̀ ẹgbàgbé ó pọ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú fọlọ́ so mo kí ààrẹ Kúlú Òṣòdì ẹ pẹ́ fún wa o pẹ́pẹ́pẹ́ o ẹ pẹ́ fún wa o ẹni dààmú o wọn á kí gbogbo àwọn olótìtọ́ àti olódodo mo kí gbogbo yín o kò yí sí o wọ́n ti yẹ kí ó ti yẹ kí báyìí ó ti yí sí. Bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run àṣẹ Ọlọ́run pàkúté láàfin mọ́ mú wọn báyìí lágbára Ọlọ́run so gbogbo ẹ̀yin kọ̀mádà wa Ìṣẹ̀yìn Lati òkè o gbogbo òkè ògùn lápapọ̀ Ọlọ́run tó fi àpẹẹrẹ kan hàn ẹ̀yin ó lè mọ̀ yẹ ní èní ìkẹ́ lọ gbàdúrà wa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo ẹ̀yin ará Èkó àtàrí àbàdàn tó darí Èkó àti darí Èkó Ògbómọ̀ṣọ́ Ògbónàjúgbò gbogbo Ògùn stéètì gbogbo àwọn Oǹdó Èkìtì gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ adúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú fọlọ́ ìtàn fẹ́ òtù rí bẹ́ẹ̀ Yorùbá sọ bá ṣe ọ̀kan ní Yorùbá o ọ̀kan ní Yorùbá o ẹ má bára yín jà ẹ sì má dalẹ̀ ara yín tẹ́ bá ti ṣe yẹn ó ti dà mo kí ẹ sí bàbá mo dúpẹ́ o. Àgbẹ̀kọ̀yà àtẹ́wọ́ ológun wọ́n mọ́ àrọ́dà ní báyìí a máa fi àsìkò yìí lọ sí ìpele tí ó kàn a wà ní ìpele fífi ẹ̀bùn dá bàbá wa lọ́lá Òòṣà Àgbẹ̀kọ̀yà Òòṣà Àgbẹ̀kọ̀yà wọ́n sọ nípa bàbá wa olóyè dókítà Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà Àgbẹ̀kọ̀yà àtẹ́wọ́ ológun bàbá wa so a máa pe àwọn kọ́mírèdì wa wọ́n máa múra sílẹ̀ nípa pípé comrade Sodiq Lukman and comrade Hakeem Sulaiman and others láti máa bá wa gbé àmì ẹ̀yẹ ọkọ̀ fún bàbá wa ẹjẹ́ tó gbé nìyẹn wà nínú orí pátá. Baba, ani shift díẹ̀. Baba wa. Dandan ni kò ní bí kámẹ́rà ni. Oosa, now we're going to continue, sir. Continue. Attention. Attention.
Morning, sir. My name is Lukman Sadiq, sir. Code 7020, sir. On behalf of Igboho paramilitary, we are here to produce this small gift for you, sir. To our chief, Dr. Sunday Adeniyi Adeyemo, Ààrẹ Akọni Oòduà, sir. Igboho! Sir, I'm going to continue, sir. Another.